Ẹ̀yin aráalé, tuntun mà tún ti yọjú lórí ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ òun àti ìyàwó rẹ̀ Ọmọ́táyọ̀ Àdùkẹ́-Adé tí gbogbo wa mọ̀ sí Ìyá Aládùkẹ́. Kí ni tuntun tó tún dé? Ará àdúgbò, ẹ súnmọ́ bí, tuntun ti dé. Ẹ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. Ó ṣeé ṣe kẹ́yìn náà kọ́gbọ́n kan tàbí méjì, torí ẹ ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi sọgbọ́n. Gbogbo yín náà lẹ rántí nínú oṣù January nígbà tí ìjà tó gbóná girigiri tó bẹ́ẹ́lẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ òun àti ìyàwó rẹ̀ Ìyá Aládùkẹ́. Ṣé ẹ mọ̀ pé ohun tó jẹ́ ká mọ̀ pé ìjà tó gbóná girigiri gan bẹ́ẹ́lẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n lọ ti ṣọ́ọ̀bù Ìyá Aládùkẹ́ pa, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ làwọn àṣírí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí í tú, bíi ọ́díò tó jáde nígbà tí Ìyá Aládùkẹ́ tó pe ọ̀rẹ́ rẹ̀ lórí fóònù tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ kòbákùngbé sí àwọn fámìlì Fẹ́mi Adébáyọ̀. Ìfẹ́ máa tún padà sẹ́yìn, ṣùgbọ́n nítorí àwọn tí ò mọbi tọ́rọ̀ dé dúró kó tó di pàtó mú tuntun tó tún yọjú lórí ọ̀rọ̀ wọn wá. Táwọn méjèèjì ti parí ìjà ni àbí wọ́n fẹ́ parí ìjà, àbí ìjà náà ò tiẹ̀ lè parí rárá. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ sàmì àdúrà sí comment section. A ò ní fojú sunkún ọmọ, a ò ní fojú sunkún aya, ìkankan náà àwọn ẹbí wa a ò ní fojú sunkún wọn. Àwa tún yẹ ká máa tún ṣàdúrà fáwọn ọmọ ọkùnrin pé wọn ò mà ní gbé egun eléegun. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ share fídíò, kẹ́ subscribe sí YouTube channel yìí. A ò ní gbé egun eléegun, àwọn ọmọ wa náà wọn ò ní gbé egun eléegun. Ìwà tún ni tuntun tó mà tún yọjú lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ òun àti Ọmọ́táyọ̀ Àdùkẹ́-Adé. Ó lágbára o, ọ̀rọ̀ lọ́kọláya, ọ̀rọ̀ náà ò ṣeé dá sí, torí pé bó pẹ́ bóyá àwọn méjèèjì wọ́n mà tún lè pàdé ọ̀rẹ́dà, kí eégún wọn kó pàdé ọ̀rẹ́dà kí wọ́n tún jọ máa ṣe. Ẹ má jẹ́ n pọ̀ lọ́rọ̀, ẹ̀yin náà mọ̀ pé lọ́n the 15th of March ni wọ́n máa ń ṣe àyájọ́ ìyẹn táwọn ènìyàn fi máa ń celebrate ìyá tó bí wọn lọ́mọ, eléyìí tí wọ́n ń pè ní Mother's Day. Ìgbà tó di March 15 èèyàn tí wọ́n pè ní Mother's Day, Ìyá Aládùkẹ́ Ọmọ́táyọ̀ Àdùkẹ́-Adé ó bọ́ síkànnì ayélujára, ó fi fọ́nrán kan síbẹ̀. Kì í ṣe fọ́nrán nìkan ló fi síbẹ̀, eléyìí gan ló wá fayánpọnyánrin níkànnì ayélujára. Kí ló fà? Ẹ máa bá mi ká lọ o. Ó fi síbẹ̀, ó fi fọ́nrán ibi tóun àti ọkọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ àtòun gangan wà ńbẹ̀, àtàwọn ọmọ Fẹ́mi Adébáyọ̀ eléyìí tí obìnrin míì bí fún. Ó wá kọ síbẹ̀. Kí lóyìnbó tún kọ síbẹ̀? Ẹ jẹ́ n kà á fún yín, ẹ má yìí lọ ibì kankan o. Ẹ mọ ohun tó dálẹ̀ láàrin àwọn ẹlẹ́yinjú, ká sọ wípé àwọn tó ń fẹ́ tiẹ̀ àtàwọn tí ò gba tiẹ̀ níkànnì ayélujára. Ọ̀tá ilé, ọ̀tá òde, wọn ò ní rí wa mú, wọn ò ní fi wá ṣe yẹ̀yẹ́ o. Mo ń bọ̀ ná, ẹ jẹ́ nǹkan tó kọ. Ọmọ́táyọ̀ Àdùkẹ́-Adé bọ́ síkànnì ayélujára lẹ́yìn ìgbà tó fi fọ́nrán síbẹ̀. Ó wá kọ báyìí, ó ní Happy Mother's Day. Ó ní mo kí gbogbo àwọn òbí pé lọ́jọ́ tòní pé mo kí wọn. Happy Mother's Day to me. Ó kọ́kọ́ kíra rẹ̀, ó ní mo kí ara mi pé òní ni àyájọ́ àwọn òbí, not just for my biological son. Ó ní kì í ṣe pé mò ń kíra mi fún ọmọ tèmi nìkan gan, but for all the kids I have mothered with love and kindness. Ó ní mo wọ́n tún wá ń kíra mi pẹ̀lú gbogbo àwọn ọmọ pátápátá tèmi gan ti ṣèyá fún pẹ̀lú ìfẹ́ àti kindness, tí jẹ́ wípé àwọn ọmọ Fẹ́mi Adébáyọ̀ tó fi síbẹ̀ eléyìí tó ṣèyá fún nígbà táwọn méjèèjì tí wọ́n jọ ń jẹ mùkúndò, tí wọ́n jọ ń gbé nǹkan sí nǹkan, tí wọ́n jọ ń gbé lóko sí làgà, òun ló ń ṣe gẹ́gẹ́ bí ìyá fún wọn. Kí wá làwọn ènìyàn sọ níkànnì ayélujára lẹ́yìn ìgbà tó fi fọ́nrán náà síkànnì ayélujára? Ọ̀tá wọn ò ní rẹ́rìn wá. Ẹ bá subscribe sí YouTube channel yìí, ẹ jẹ́ àgbéyẹ̀wò àwọn tó fẹ́ tiẹ̀ wọ́n sọ̀rọ̀, àwọn tó jẹ́ pé àwọn gan ti dúró pé ìgbéyàwó òǹgò túká, àwọn náà sọ̀rọ̀. Kí wá ni wọ́n sọ
ẹ jẹ́ á jọ wo ohun táwọn kọ̀ọ̀kan sọ. Ṣé ọ̀tá ni ká pe ẹni eléyìí ni àbọ̀rẹ́? Ó kọ báyìí, ó ní mọ́mì please rest, ó ló ti tó yín mọ́mì Àdùkẹ́. They no rate you, ó ní wọn ò tiẹ̀ fẹ́ rí mi yín láàtọ̀mọ́ rárá, èyun àwọn Fẹ́mi Adébáyọ̀. Ó ní accept that reality, ó ní ẹ jẹ́ lajú, ilẹ̀ ti mọ́ and move forward. Ẹ máa bá ilé ayé yín lọ, ìyẹn ti lọ́nu. Sọ́tà lélẹ́yìí àbọ̀rẹ́, ẹ jẹ́ á tún wo ohun tẹ́lòmíì tún kọ. Ẹni yìí sọ pé happy Mother's Day to you my darling, ó ní mo kí ọ ìwọ Aládùkẹ́ pé o kú ọjọ́ àjọyọ̀ àwọn ìyá, ó ní wàá jẹun ọmọ ní orúkọ Jésù. Ìyẹn Aládùkẹ́ náà dá lóhùn, ó ní mà tí í ṣe wípé ó mọ ẹni tó kọ́mẹ̀ǹtì yìí, ìkan lára àwọn olólùfẹ́ rẹ̀ nù. Ẹ jẹ́ á tún wo ohun tẹ́lòmíì tún kọ. Mò ń bọ̀ ná, ẹ má lọ ibì kankan o, a jọ wà ní. Ìkan nínú àwọn olólùfẹ́ rẹ̀ tún kọ pé Inshallah, ní agbára Ọlọ́run, your home will be restored. Ṣàdúrà fún un. Ó ní ìkólọ sí òní yín, Ọlọ́run yóò dá padà. One day, it is just a matter of time. Mo sọ fún yín, mo ló àárín lọ́kọláya kò ṣeé dá sí púpọ̀ toró lè di ọ̀la kí wọ́n tún ní àwọn ti parí ìjà. No test or tribe last forever. Wọ́n ní tí ìnira bá dojú, wọ́n ní tẹ́gùn bá dígbì hìn, ó ṣetán tí ó yọnu. Ẹ jẹ́ á tún wo ohun tẹ́lòmíì kọ kí n tún wá ṣàlàyé àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ wọn. Nínú àwọn tó wá kọ́mẹ̀ǹtì tínú mi dùn sí jù ní kọ́mẹ̀ǹtì eléyìí tí mo fẹ́ kà fún yín. Ẹ gbọ́ ohun tẹ́ni sọ, Ọmọlára. Ó sọ pé at this point I join my voice, ó ní ní wákàtí èmi gan sọ̀rọ̀ ẹnu mi with yours, pẹ̀lú tiẹ̀ ìwọ Ọmọ́táyọ̀ Àdùkẹ́ Adé, to plead with the Adébáyọ̀'s family, láti bọ́ ọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ọkọ rẹ̀ ìyẹn Fẹ́mi Adébáyọ̀, to forgive and forget your wrong, láti lè jẹ́ pé kí wọ́n dáríjì ọ́, kí wá tún ṣe pé kí wọ́n dáríjì ọ́ lásán, kí wọ́n tún gbàgbé gbogbo àṣìṣe rẹ̀. Ẹ wò ó, ọ̀tá bí ọ̀rẹ́, ọ̀rẹ́ bí ọ̀tá, a ò ní fi ṣe ọ̀rẹ́. Ẹ máa bá mi ká lọ. Ó ní wrong ní tó ṣe. Ó ní please, ó tún wá táàgì ẹni tó jọ́kọ̀ rẹ̀ ìyẹn Fẹ́mi ọmọ Adébáyọ̀. Ó ní please forgive and forget. Ó wá bá a bẹ̀bẹ̀ gangan. Ó ní bọ̀dá Fẹ́mi Adébáyọ̀, tá a bá gbàgbé ọ̀rọ̀ náà, àìrẹ́ nìkan bá a ṣeré. Ó wá bá a bẹ̀bẹ̀, ó ní ẹ dákun, ẹ gbàgbé kẹ́ ẹ sì tún foríjì. Ó lágbára o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà lọ sábàlá àríwísí, ẹ bá Ìyẹn Aládùkẹ́, ẹ bá a bẹ̀bẹ̀, torí pé a mọ ẹnu ẹni tí Ọlọ́run ó ti gbà tí Fẹ́mi Adébáyọ̀ tí ó fi bẹ̀bẹ̀ rẹ̀. Ẹ wo, nítorí máa rí yín náà.